A kú bó ṣe ń lọ o. A kú ibikíbi tẹ́ tí ń gbọ́ wa. A kú bẹ́ ṣe ń tẹ́tí gbọ́ wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín o Jésù. Nǹkan tá rí gbọ́, tẹ́ bá tẹ́tí dáadáa ní bó ṣe ń lọ ní orílẹ̀-èdè wa yìí. Pàápàá jùlọ bí orílẹ̀-èdè yìí ṣe rí. Ẹ jẹ́ ká túbọ̀ máa gbàdúrà kí ìtẹ̀síwájú kó lè máa bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà wa. Bẹ́ẹ̀ ni, wọ́n ní àwọn ọmọ tó ń jí gbé lọ nígbà yẹn, tó ń fi ṣẹ̀ṣẹ̀ dé báyìí. Mama principal yẹn ó sọ̀rọ̀. Wọ́n dá question bò lọ́tùn lósì ní rẹpẹtẹ. Wọ́n bá ń béèrè pé báwo ni ìrírí wọn lọ́hùn? Kí ni nǹkan tí àwọn dojúkọ lọ́hùn? Báwo ni báwo náà ṣe treat wọn sí lọ́hùn? Ṣé kò sí, ṣé ìyà ò pọ̀ lọ́hùn? Ṣé kò sí, kọ́ tẹ̀ sọ wọ́n ṣe wọ́n lọ́hùn? Wọ́n béèrè pé ṣé wọn ò bá yín sùn lọ́hùn? Wọn ò fipá bá yín sùn? Wọn ò fipá ṣe kinní? Wọ́n ní fùngbà àti tàwọn ọmọbìnrin. Màmá wa sọ pé ó ní káwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nítorí pé wọ́n rí pé àwọn dàgbà. Àgbàlagbà làwọn. Pé bẹ̀tẹ̀ àwọn ọmọ kéékèèké yẹn wọn ò fọwọ́ kàn wọ́n ní tilẹ̀ ń tọ Ọlọ́run o. Ó ní wọn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, wọn ò fi ìlọ́kùlọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn lọ wọn. Pé ṣùgbọ́n ìyà táwọn jẹ ó ju gbogbo yẹn lọ. Wọ́n ní sáwọ̀. Wọ́n ní ìyà táwọn jẹ ní pé wọ́n ń dà wọ́n ríboríbo nínú igbó yẹn. Wọ́n láwọn ọmọ yẹn ló wá jẹ ìtọ́jú inú ìyà jù. Pé wọ́n every time wọ́n máa ń na àwọn ọmọ yẹn. Wọ́n á ní kí ló dé tó ń na àwọn ọmọ yẹn? Wọ́n ní torí àwọn ọmọ yẹn ń ké. Wọ́n ń ké yọ̀bọ̀yọ̀bọ̀. Pariwo àwọn ọmọ yẹn pọ̀ nínú igbó yẹn. Pé wọ́n bẹ̀rẹ̀ sí ní na wọ́n. Wọ́n na àwọn yẹn pé kán dákẹ́, kán yé pariwo. Pé báwo lẹ ṣe máa na ọmọ táwọn ọmọ ò ní ké? Pé nǹkan tó pé ìyà tó jẹ àwọn ọmọ yẹn púpọ̀. Pé nígbà táwọn ọmọ yẹn ò gbọ́ nínà tó ń nà wọ́n, báwo làwọn ṣe fẹ́ dákẹ́? Ẹ na ọmọ ẹni kó máa sunkún. Wọ́n láwọn ọmọ yẹn ṣà ń kígbe ìyá àwọn o, àwọn fẹ́ lọlé o. Tọ́ bá tún fún àwọn ọmọ yẹn ní ìlàdí gbọ́àgbọ́à. Pa àwọn ọmọ yẹn á ti kígbe tó o. Wọ́n ní ètò wá ṣẹlẹ̀ ni pé wọ́n ní ṣe sọ pé ẹ̀ ní gbọ́. Wọ́n á lọ mú aṣọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní di ẹnu àwọn ọmọ. Wọ́n so aṣọ mọ́ wọn lẹ́nu, wọ́n fi aṣọ dì wọ́n lẹ́nu. So tọ́ bá ń pariwo bẹ́ẹ̀ yẹn, ariwo yẹn ò ní jáde síta. Wọ́n ní so nǹkan tó ń ṣe fún àwọn ọmọ yẹn nìyẹn. Pé nípa pé wọ́n fẹ́ bá wọn ṣe kankan pé ó tí o. Pé bẹ̀tẹ̀ àwọn fi ọkàn gba àdúrà pé kí Ọlọ́run kó kó wọn yọ. Wọ́n ní àti pé àwọn ọmọ tó dàgbà díẹ̀ yẹn, àwọn ọmọkùnrin tó dàgbà díẹ̀ yẹn, pé wọ́n fẹ́ na àwọn yẹn pa. Wọ́n ní wọ́n máa ń mú ẹsẹ̀ méjèèjì wọn, wọ́n máa so mọ́gi. Wọ́n á so ẹsẹ̀ àwọn ọmọ yẹn mọ́gi. Pé wọ́n á dẹ̀ máa fún wọn ní ẹgba. Àwọn yẹn jìyà o. Ìyẹn àwọn ọkùnrin tó dàgbà díẹ̀ tó yọ. Pé wọ́n na wọn pé kì í ṣe kékeré. Wọ́n ní àti pé ìdúró sí ìbẹ̀rù sí ní ìyà tó ń jẹ. Pé wọ́n jìyà o. Pé wọ́n ṣe máa kó wọn kiri láàárín gbogbo igbó yẹn. Wọ́n á fi wọ́n lẹ̀ portion yẹn, wọ́n á tún kó wọn sí portion mi. Pé ìrìn ẹsẹ̀ lásán. Èyí tí ò bá tètè rìn, wọ́n á lù ú kú mọ̀ kó ya dìde. Pé wọ́n ṣe ń kó wọn káàkiri inú igbó nìyẹn. Tó ń kó wọn káàkiri inú igbó nìyẹn. Pé ìyà yẹn pọ̀. Pé àwọn ò tiẹ̀ mọ̀ pé àwọn lè kúrò níbẹ̀ yẹn pé pé gbogbo yóò mú wọn ní pé bóyá wọ́n máa pa wọ́n. Pé àwọn rí oore ọ̀fẹ́ yìí gbà gan o. Àwọn rí oore ọ̀fẹ́ gbà. Pé ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n á tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n rán láti wá gbé wọn jáde. Pé Ọlọ́run ṣe ìyanu fún wọn o.
pé títorí ẹ̀ òun ṣọpẹ́, àwọn dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Wọ́n ní wọ́n á sọ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run kí là bá máa sọ. Kíní yẹn dàbí àlá torí àwọn ọmọ yẹn ti jẹ ìyà, wọ́n ti jẹ ìyà, wọ́n ti jẹ nǹkan tó ń jẹ́ ìyà. Kí ló dé tán jìyà? Ṣé tí òjò lásán tó ń pa wọ́n, àbí òòrùn, àbí wàhálà wọ́n ṣe ń kó wọn kiri nínú igbó yẹn, àbí ìrìn àjò tó jẹ́ pé wọn ò ti expect, àbí wọ́n ṣe na àwọn ọmọ yẹn nàkúnà, àbí wọ́n ṣe ń kó wọn kiri inú igbó. Ẹ̀gún ńkọ́? Àwọn ọmọ tó jẹ́ pé wọn ò wọnú oko rí, wọn ò mọ nǹkan tó ń jẹ́ oko, wọ́n máa gbé wọn lọ sínú aginjù, nínú igbó kìjikìji. Ẹ̀mí àwọn ọmọ yẹn lọ o, ẹ̀mí wọn gùn o. Ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn o. Ó lágbára. Ọlọ́run tó ní ẹ̀mí àwọn ọmọ yẹn máa wà. Ọlọ́run tó dá ẹ̀mí àwọn ọmọ yẹn sí. Ọlọ́run ò ṣe o. Ò ṣe o. Tí n bá ti ń wo woman yẹn nínú íńtánẹ́ẹ̀tì, àánú á máa ṣe mí. Àánú á máa ṣe mí. Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n kàn ṣe gbé àwọn people yẹn jáde kúrò nínú igbó, wọ́n ní màmá yẹn sọ wípé ìyẹn principal ló bá ní wọ́n lọ́kọ òun ló kọ́kọ́ béèrè ọkọ òun dà, ọkọ òun kọ́. Ètò tí ẹ̀ jù nínú ẹ̀ ni pé wọ́n ní mọ́tò ẹ̀ pé ó ní mọ́tò ibi tó máa ń pé ó ní mọ́tò tó máa ń gbé lọ síbi iṣẹ́, pé ibi tó òun máa ń páàkì ẹ̀ sí. Wọ́n dẹ̀ gbé mọ́tò yẹn kúrò ńbẹ̀, wọ́n dẹ̀ lọ sùn ná, wọ́n juná sí mọ́tò òun, pé mọ́tò yẹn jóná. Pé nǹkan tó ń yà òun lẹ́nu ńbẹ̀ ni pé ó ní ibi tó òun máa ń páàkì ẹ̀ sí. Kí dẹ̀ ṣe ibi tó páàkì ẹ̀ sí náà ti sùn ná, náà ti jóná. Ìjìnlẹ̀ nìyẹn àtúmọ̀ yẹn o. A sọ fún wa pé woman yẹn yìí máa sọ̀rọ̀, wọ́n yìí ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí wà, torí ọ̀rọ̀ wà ńlẹ̀ tán tó máa sọ. Bẹ́ẹ̀ni wọ́n tó wà vital tó jẹ́ very important tán béèrè lọ́wọ́ wọn, tí wọ́n ṣáà fọwọ́ kàn wọ́n. Wọ́n ní irú òòjọ́ Ọlọ́run ò gbà fún wọn. Pé ẹ̀mí lòun fi ń gba àdúrà, òun fi ọkàn gba àdúrà. Pé òun rí ìyọ́nú Ọlọ́run gan-an o. Òun rí oore ọ̀fẹ́ gbà látọ̀dọ̀ Ọlọ́run. Pé ṣùgbọ́n àwọn ọmọ yẹn, wọ́n jẹ ìyà, wọ́n ná. Pé wọ́n fọwọ́ kàn wọ́n, tó wá pé kán tẹ̀ fọwọ́ kàn àwọn obìnrin ní kò sẹ́ni kankan tó fọwọ́ kàn nínú àwọn obìnrin yẹn. Pé ṣùgbọ́n àwọn ọkùnrin yẹn, àwọn ọkùnrin tó ti dàgbà díẹ̀, wọ́n máa nà wọ́n, wọ́n máa so wọ́n sórí igi. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fún wọn ní ẹgba. Wọ́n máa fún wọn ní ẹgba. Kí làwọn ọmọ ọlọ́mọ ṣe? Pé nǹkan tó wá ti gbé wọn sọ̀kalẹ̀ lórí igi, wọ́n wá so wọ́n mọ́lẹ̀. Pé because wọ́n lè sálọ. Pé torí ẹ̀ náà ṣe discipline àwọn àgbà ọkùnrin yẹn nínú àwọn ọmọ secondary school yẹn. Pé tán bá dè wọ́n bẹ́ẹ̀ yẹn pé wọ́n lè sálọ. Pé nǹkan tó fi ń fi ìyà yẹn jẹ wọ́n ni. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ká dúpẹ́ pé Ọlọ́run ò ṣe o. Ọba tó ṣe ìyanu, torí ìyanu òun lọ́lọ́run ṣe. Olúwa ṣe. Táwọn ọmọ yẹn fi jáde lọ́nà àrà lọ́nà ìyanu, ẹ rí i pé oore ọ̀fẹ́ ni gbogbo wa rí gbà àtàwọn ọmọ yẹn. Ẹni kan ló mọ̀ ọ́n, nǹkan burúkú nìkan gbé sẹ́nu ọ̀nà wa lórúkọ Baba àti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ọlọ́run á dá àwọn ọmọ yẹn sí. Gbogbo treatment tó máa fún wọn, ó máa bá wọn lára mu. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ dúpẹ́. Ẹ bá wa share ẹ̀yin èèyàn wa. Ẹ bá wa like ẹ̀. Ẹ bá wa subscribe. Kéde bá wa fi túkù sí comment section. Àánú Ọlọ́run, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ní rógun gbọ́mọgbọ́mọ. Ní rógun bandit o. Ní rógun àwọn agbésùnmọ̀mí o. Lágbára Kristi Jésù, k'Ọlọ́run kó fi ìṣọ́ ààbò ẹ̀ ńlá kó fi rọ̀gbà yí wa ká. Ká má experience nǹkan tí ò dáa, nǹkan burúkú ni, k'Ọlọ́run kó bá wa ṣẹ́gun ẹ̀. Kó bá wa dènà de àwọn bandit, kó bá wọn so wọ́n mọ́lẹ̀. Kó bá wa gbé wọn dè, kó sọ wọ́n ní tá ń wọlé, kó sọ wọ́n di tá ń wọlé.
ìyà yìí pọ̀, ìyà yìí pọ̀, Ọlọ́run má jẹ́ ká jìyà o, má jẹ́ ká jìyà, fàbọ̀ rẹ bò wá, ṣàánú wa o. Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ọpẹ́ wa tún lọ sí ọ̀dọ̀ àwọn president, governors, àwọn gbogbo àwọn tó wà níjọba tó fọwọ́sowọ́pọ̀ Ọlọ́run ni Ọlọ́run ló gbin irú ìrànlọ́wọ́ yẹn tó gbìn sí wọn nú tó fi take action. Despite pé àwọn kan ò tiẹ̀ fẹ́. Wọ́n ní wọ́n fẹ́ fi wọ́n ṣe sacrifice ni, wọ́n fẹ́ fi wọ́n ṣe kíni. Wọ́n ní tí Ọlọ́run bá ń jẹ tiwa kò sẹ́ni tó lè kọjú ìjà sí wa. Báwo ni? Ọlọ́run ló tì wọ́n lẹ́yìn. Àti Sunday, Ọlọ́run tuntun ti Sunday Igboho. Ọlọ́run á dá gbogbo yín sí o. Ọlọ́run á dá gbogbo yín sí, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba àti gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ tó Ọlọ́run ràn lọ́wọ́ láti lọ kó àwọn ọmọ yẹn jáde nínú igbókè láti kó wọn kúrò nínú ìgbèkùn. Ọlọ́run á kó ẹ̀yin náà kúrò nínú ìgbèkùn, ẹ̀ ní rógun wàhálà, ẹ̀ ní rógun ìdààmú. Ọlọ́run á túbọ̀ dá yín sí o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìrànlọ́wọ́, gbogbo ẹ̀yin tẹ́ gbàdúrà, gbogbo ẹ̀yin, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. All glory be to God Almighty. We thank you, Jesus, for all you've done. God Almighty, ẹ ṣé gan, torí tí ẹ ṣeun, torí tí àánú yín dúró títí láéláé. Ẹ̀yin èèyàn wa dúró, agbára ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.